Ẹ̀yin èèyàn ilé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Gist tèmi wọ́n ní Kábíyèsí ní kí wọ́n lọ fi mọ́tò wọn Cadillac 2024 kan lọ fi gbé Queen Naomi lọ sí airport. Wọ́n ní ṣe ni àwọn olórí ni wọ́n bẹ̀rẹ̀ ariwo nígbà tí wọ́n gbọ́rọ̀ yẹ́mẹ̀ pé àwọn driver kan wà tó yẹ pé wọ́n máa ń ṣòfófó fún àwọn olórí. Àwọn ni wọ́n sọ fún wọn. Ẹ̀yin èèyàn ilé ẹ mọ̀ pé recently ni a gbọ́ wípé Kábíyèsí ń bínú sí Queen Naomi lórí àwọn ìgbésẹ̀ tí Queen Naomi ń gbé tó jẹ́ pé wọ́n ṣe gbogbo activity tó yẹ kí wọ́n ṣe, tí wọ́n show up sí gbogbo ibi tó yẹ kí wọ́n lọ, tí wọ́n dẹ̀ fún Kábíyèsí gbọ́ wípé àwọn ò ní wá. Ẹ̀yin èèyàn ilé wọ́n ní Kábíyèsí ń show cold shoulder sí wọn. Wọ́n nítorí ọ̀rọ̀ yìí ó bí Kábíyèsí nínú ìpè kí ló dé tí Queen Naomi ò ní show up láti lọ sí gbogbo ibi tó yẹ káwọn lọ. Ìpè àwọn nìkan ni àwọn ń fi ìfẹ́ hàn sí Queen Naomi. Ìpè Queen Naomi ò ever fi ìfẹ́ hàn sí àwọn. Ẹ̀yin èèyàn ilé ago love o. Ẹ mọ̀ pé èèyàn ò dàgbà jù láti máa show ìfẹ́. Even gan àwọn bàbá 70 years wọ́n ń show ìfẹ́ síra wọn. Ambele ta sí Kábíyèsí wa, handsome Kábíyèsí wa, ọlọ́lá Kábíyèsí wa. So tí Kábíyèsí máa ń fìfẹ́ hàn sí Queen Naomi kò sí nǹkan tó bá dín bẹ́ẹ̀. Ẹ̀yin èèyàn ilé, inú mi dùn láti gbọ́ wípé Kábíyèsí ní kí wọ́n lọ gbé Queen Naomi wá pẹ̀lú 2024 brand new Cadillac ní Akure lọ sí Èkó ní airport nítorí pé wọ́n jọ ń lọ sí short trip. Ẹ̀yin èèyàn ilé, I so much love their romantic and their love. Inú mi máa ń dùn tí n bá rí wọn. Mo dẹ̀ mọ̀ pé lágbára Ọlọ́run a máa rí picture wọn láìpẹ́ tó jẹ́ pé ayé a máa gbé síta, ṣùgbọ́n right now wọ́n ń go solo. Ṣó ti yé yín? Wọ́n ń go private. Wọ́n fẹ́ kí àwọn lọ̀tẹ̀, ṣó ti yé yín, kàn rí gbogbo bí àwọn ṣe ń play love àwọn. Wọ́n ní ìgbà tí àwọn olórí gbọ́ wípé wọ́n gbé Queen Naomi lọ sí airport, wọ́n nínú bí wọn, wọ́n náà sọ̀rọ̀, wọ́n ní wọ́n kanra, wọ́n bara jẹ́. Ẹ jẹ́ ká jọ wọnú gist tèmi. Gist TV ń kí yín, Mashola Gist TV ń kí yín, adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín, Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà, lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ̀ ń like, tẹ̀ ń share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn ilé tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. A ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn ilé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí. Ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Bí a ṣe gbọ́ o, ẹ̀yin ará ilé, wọ́n ní bulletproof ní mọ́tò yìí. Wọ́n ní it's a very very expensive car. Ẹ̀yin èèyàn ilé, wọ́n ní Queen Naomi nìkan ni wọ́n máa ń gbé àwọn mọ́tò ńláńlá èyí tó jẹ́ pé Kábíyèsí ní. Wọ́n ní olórí wo ló fẹ́ lanu láti sọ̀rọ̀ ẹ̀ fún Kábíyèsí. Wọ́n ní wọn ò lè sọ̀rọ̀. Ẹ̀yin èèyàn ilé, wọ́n ní Queen Naomi ló láṣẹ láti lè gbé ẹni. Wọ́n ní Queen Naomi go máa ń béèrè. Wọ́n ní Kábíyèsí ló máa ní kọ́ ló fi gbé wọn. So ṣé ti rí pé the difference is clear báyìí ẹ̀yin ará ilé? Ó clear. Ẹ̀yin èèyàn ilé, Kábíyèsí nífẹ̀ẹ́ Queen Naomi. Wọ́n dẹ̀ ń fi ìfẹ́ yìí hàn sí wọn ní gbogbo ìgbà, ní òrèkóòrè ni wọ́n ń fi ìfẹ́ hàn sí wọn. Ẹ̀yin èèyàn ilé, wọn ò fi ọ̀rọ̀ Queen Naomi ṣeré. Wọn ò fi ọ̀rọ̀ wọn ṣeré rárá. Ẹ̀yin èèyàn ilé, Kábíyèsí strong o láàrin gbogbo àwọn olórí. Kábíyèsí strong. Ta ni wọ́n fẹ́ tẹ́ lọ́rùn? Ta ni wọ́n fẹ́ tẹ́ lọ́rùn?
nínú wọn. The only thing tí kábíyèsí lè ṣe náà ni kán fèsì ìyàwó wọn Queen Naomi. Lóòótọ́ ìyàwó wọn ni gbogbo àwọn tó kù, ṣùgbọ́n ibi tí ọkàn èèyàn bá wà kò sẹ́ni tó lè mú ìfẹ́ kúrò ńbẹ̀. Ṣó ti yé yín? Ẹ mọ bí ọkàn kábíyèsí ṣe wà lọ́dọ̀ Queen Naomi. So ìtorí ẹ̀ ni bí a ṣe gbọ́ ìpè gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yẹn lórí pé Queen Naomi wọ́n kọ etí ikún sí gbogbo bí kábíyèsí ṣe ní pé kí wọ́n lọ ṣe àwọn activity kan tí wọ́n dẹ̀ lọ. Wọ́n ní kábíyèsí bínú sí wọn. Ẹ dẹ̀ mọ̀ pé ìbínú ìfẹ́ ọjọ́ kan péré ni wọ́n á tún máa ronú Queen Naomi. Ìfẹ́ bí àdánwò ni. Ìfẹ́ bí àdánwò ni o. So àwọn olórí gan ti mọ̀ pé irú ìfẹ́ báyìí àwọn ò rí rí. Ìfẹ́ látòkè wá ni. So kábíyèsí wọ́n ní kán lọ gbé wọn pẹ̀lú Cadillac bulletproof car yìí. Ìpè kí wọ́n gbé wọn lọ sí airport torí wọ́n ní 1 day short trip èyí tí wọ́n ń lọ. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́, a ní ká mú wá fún yín. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo yín o. Òkè òkè ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Please share this video, like and subscribe. God bless you all.